Mo ń fi àkókò yìí mo tún fi ń kí ọkùnrin, mo kí obìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kóyúnnú, mo kásẹ̀ ẹ̀dí. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi òun ló ń jọláwuyè. Bẹ́ẹ̀ bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín ẹ bá mi subscribe báyìí. Kúṣẹ́ òun ni mo rí iṣẹ́ yá sẹ́mi wípé kò kúkú náà yín ní nǹkan kan láti subscribe sí YouTube channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá. Lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, a ní tẹ́ lọ́wọ́ ara wa o, a sì ní súra wa. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́? Ó ní ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Orí ò mọ bùsùn. Orí ò mọ bùsùn, àtàrí ò mọ bùgbé, orí ìbá mọ bùsùn ni. Ìbá jí lóòrọ̀, ìbá yára tún bẹ̀ ṣe. Ibo la bá ìwé ìtàn náà dé? Ẹ rántí wípé Fẹ́mi tí wọ́n ti ń wá láìmọye ọjọ́, ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tó báyìí. Ṣé Fẹ́mi òun lọ̀daràn tí wọ́n ń wá àbó ńkọ́? Ẹ wò mí, ẹ wá nǹkan fìdílé, ẹ ké sáwọn aládùúgbò yín náà. Káwọn náà kí wọ́n jókòó tì yín gbágbáágbá kẹjọ gbádùn ìwé ìtàn yìí. Ibi arókò tì sí, ibẹ̀ là á fàbọ̀ sí. Ẹ̀já tẹ̀síwájú níbi tá a ti dánu dúró. Apá kẹrin, ìran kẹta, òun ni mo wà báyìí. Ọjọ́ kẹrin tí Fẹ́mi ti wà ní àhámọ́ ọlọ́pàá, òun ni Rónkẹ́ tún padà lọ yọjú sí i. Òun àti Rónkẹ́ jókòó, wọ́n kọjú sí ara wọn. Rónkẹ́ ní sí àlàáfíà ni ó wà. Fẹ́mi rẹ́rìn-ín, ó ní nǹkan ò ṣe mí, Ọlọ́run mi kò ní gbàgbé mi. Mo mọ̀ pé ìpele tó kàn nínú àyànmọ́ mi òun mo wà báyìí. Bí Ọlọ́run sì ti ń bẹ, n ó borí dandan. Tí àwọn òbí mi tó kàn wà ní ìdùbúlẹ̀ àìsàn tí wọn ò lè yọjú sí, òun ló ń dùn mí. N ò sì mọ ẹni tí mo lè rán sí wọn. Rónkẹ́ ní mo ti lọ wò wọ́n. Kódà ọjọ́ tí mo lọ, òun ni wọ́n fi wọ́n sílẹ̀ ní ilé ìwòsàn. Èmi ni mo sì gbé wọn padà sílé. Fẹ́mi wo Rónkẹ́ pẹ̀lú ìyanu. Ó ní ilé ibo. Ṣé ìwọ dé ìlú wa rí ni? Rónkẹ́ ní ìgbà tí èmi àti Ṣadé tí a sọ̀rọ̀ lórí rẹ̀, òun ló sọ pé òun pẹ̀lú ẹ̀ ti lọ sí ìlú yín rí ní ẹ̀ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Èmi pẹ̀lú rẹ̀, òun la sì jọ lọ. Fẹ́mi dákẹ́ lọ gbárí. Ẹ̀ẹ̀kan náà ló ní gbogbo owó ìtọ́jú wọn nílé ìwòsàn wa ńkọ́? Rónkẹ́ ní gbogbo rẹ̀ òun ni mo ti san. Fẹ́mi doríkodò, omi bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Fẹ́mi ní o ṣeun Rónkẹ́, Ọlọ́run ó san ní ẹ̀san ire o. Rónkẹ́ ní ìyẹn ò tọ́pẹ́, what are friends for? Mo tiẹ̀ sọ fún dádì àti mọ́mì pé ibi tí o ti ń ṣiṣẹ́ òun ni wọ́n ti rán ẹ níṣẹ́ pàjáwìrì kan. Ìdí nìyẹn tí o fi rán èmi wá kí n wá wò wọ́n. Mo sì ṣe ìlérí fún wọn pé o ò ní pẹ́ yọjú sí wọn. Ìgbà yẹn òun ni ọkàn wọn tó balẹ̀. Fẹ́mi tó wojú Rónkẹ́, ó ní ọjọ́ wo ni ìyẹn fẹ́ jẹ́? Ta ló mọ̀ bóyá wọn ò tilẹ̀ níyọ nínú èyí tí mo wà yìí? Rónkẹ́ ní mo fẹ́ kí o pa ìgbàgbọ́ ẹ pọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Mo ti lọ rí Ògìdán gẹ́gẹ́ mo ti ṣe ìlérí. Ó sì fi mí lọ́kàn balẹ̀ pé òun yóò dé sí Èkó ní ọ̀la. Ẹsẹ̀kẹsẹ̀ sì ni ìwádìí yóò bẹ̀rẹ̀. Fẹ́mi ní o ṣeun Rónkẹ́, ìwọ ti kúrò ní obìnrin lásán. Áńgẹ́lì orí ilẹ̀ ni ọ́. Your husband must be the most luckiest man on earth. Rónkẹ́ rẹ́rìn-ín, ó ní thank you. He says that often. Jẹ́ kí n tètè máa lọ. Mo ní láti lọ ṣètò ilé ìtura tí Ògìdán àti àwọn ènìyàn rẹ̀ tí wọn yóò dé sí. Fẹ́mi ní kò burú Rónkẹ́, Ọlọ́run ò ní gbàgbé ìwọ náà. Rónkẹ́ ní àmín. Rónkẹ́ kúrò lọ́dọ̀ Fẹ́mi, ó sì jáde lọ. Iná bo ìtàgé. Apá karùn-ún, ìran kìíní, òun ni mo wà báyìí. Aago 12 ó kọjá 20 ìṣẹ́jú ọjọ́ ìṣẹ́gun, òun ni Ògìdán àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ Èkó. Rónkẹ́ ló sì lọ gbé wọn láti pápákọ̀ òfurufú. Bí ó ti gbé wọn tán, tààrà ilé ìtura tó gbà fún wọn ní Ìkẹjà, òun ló gbé wọn lọ. Bí wọ́n ti ń wọ ilé ìtura náà, tí wọ́n ń sọ̀kalẹ̀ nínú ọkọ̀, òun ni Rónkẹ́ na kọ́kọ́rọ́ ọkọ̀ kan sí Ògìdán. Ògìdán gba kọ́kọ́rọ́ ọkọ̀ náà. Rónkẹ́ ní kọ́kọ́rọ́ ọkọ̀ tí ẹ ó máa lò títí tí ẹ ó fi parí ìwádìí nìyí. Ọkọ̀ náà sì ni wọ́n páàkì kalẹ̀ lọ́ọ̀kan yẹn. Rónkẹ́ na ọwọ́ sí ibi tí wọ́n páàkì ọkọ̀ náà sí. Ògìdán àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n wo ọkọ̀ náà. Ẹ̀gàn ní ọkọ̀ náà rẹwà jọjọ. Kì í tún wá ṣe wípé ó rẹwà nìkan, ọkọ̀ tuntun yánnayánná ni. Ògìdán rẹ́rìn-ín, ó ní ilé owó mà ní Èkó yín yìí ní tòótọ́.
o ṣeun mo dúpẹ́ Rónkẹ́, n ó ṣiṣẹ́ yìí ju bí o ti lérò lọ. Rónkẹ́ ní mo jẹ́rìí rẹ. Wọ́n kó ẹrù wọn wọlé lẹ́sẹ̀kẹsẹ̀, kò sì pẹ́ púpọ̀ tí wọ́n wọlé tí Rónkẹ́ sì tún jáde padà pẹ̀lú Ògìdán. Wọ́n dágbére fún ara wọn. Rónkẹ́ wọ inú ọkọ̀, ó sì jáde lọ ní tirẹ̀. Iná bo ìtàgé. Apá karùn-ún ìran kejì òun ni mo wà. Ọkọ̀ àwọn Ògìdán páàkì ní iwájú àgọ́ ọlọ́pàá. Ògìdán, Dàda àti Jíbádé wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Tààrà òun ni wọ́n wọ inú àgọ́ ọlọ́pàá náà lọ. Bí wọ́n ti wọlé, òun ni Ògìdán ń bá ọlọ́pàá kan sọ̀rọ̀. Ìyẹn sì náwó sí ẹnu ọ̀nà ọ́fíìsì kan báyìí. Ògìdán, Dàda àti Jíbádé wọ́n sì wọ inú ọ́fíìsì náà lọ. Ọ̀gá ọlọ́pàá ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bí wọ́n ti wọlé, ó sì fi ọwọ́ sí àpèjúwe fún wọn pé kí wọ́n jókòó. Ògìdán àti àwọn ènìyàn rẹ̀ jókòó. Lẹ́yìn bí ìṣẹ́jú méjì tí wọ́n ti jókòó, òun ni ọ̀gá ọlọ́pàá tó parí ìpè rẹ̀. Ó kí wọn, àwọn náà sì dáhùn dáadáa. Ọ̀gá ọlọ́pàá ní kí ni mo lè ṣe fún yín o? Ògìdán ní Dàda nìyí, Jíbádé ni eléyìí ń jẹ́. Ògìdán ni orúkọ mi. Èmi ni afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣe wé oko lálo lálo, ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí í ṣe wé àgbọn jìàjìà. Òkúta bíi kan ń sọ̀ wọ́n láwùjọ òkúta, irú iyọ̀ sọ̀ wọ́n láwùjọ erùpẹ̀. Èmi lọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan. Èmi ni ọkọ gbogbo ọ̀bàlújẹ́. Ewúrẹ́ wọn gbórúkọ mi, wọ́n sáré wọ́n kọjá ìloro. Àgùntàn wọn gbórúkọ mi, ó jákùn léèkàn. Èmi ni àlùjànnú ènìyàn tí ń bẹ nínú ilé tó tún ṣẹ̀rù bà ara rẹ̀. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí dààmú ìgúnnu. Àkúfọ̀ ọ̀pálábá tó ṣòro fìjà lọ. Àjàsá ni orúkọ mi. Ẹkùnrin ò ní orúkọ bàbá mi. Ògìdán sì ni gbogbo ayé mà mí sí. Èmi ni Ògìdán olóòlà ejò, akọmọlá ìlú abẹ. Méjì obì ò sí nínú igbó, èyí tó fẹ́ jọ obì ó ya àbìdún ni. Ní ti kí a mú ọ̀daràn bí ẹni mú adìyẹ, Èdùmàrè gbà fún mi ti ìgbéraga kọ́. Mo mọ iṣẹ́ yìí, mo mọ̀ ọ́ dójú àmì ni. Ọ̀gá ọlọ́pàá ní ẹ káàbọ̀, mo ti ń gbọ́ orúkọ yín tipẹ́. Inú mi sì dùn bí mo ṣe wá fojú kàn yín lónìí. Kọmíṣánná ti pè mí tẹ́lẹ̀, mo sì ti ṣètò gbogbo fáìlì tó ní í ṣe pẹ̀lú ẹjọ́ náà láti ẹ̀yìn wá sílẹ̀. Òun nìyí. Ọ̀gá ọlọ́pàá náà na fáìlì sí Ògìdán. Ògìdán ò sí fáìlì náà wò tó fi gbé e fún Dàda. Ó dìde, ó bọ ọ̀gá ọlọ́pàá lọ́wọ́, ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn náà, òun ni wọ́n jáde lọ. Iná bo ìtàgé. Apá karùn-ún ìran kẹta òun ni mo wà. Ògìdán ẹ̀sẹ̀ yẹ fáìlì tó gbà lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá ní àgọ́ ọlọ́pàá wò tán ni. Ó gbé fáìlì náà, ó sì jáde kúrò ní yàrá rẹ̀. Bí ó ti dé ẹnu ọ̀nà yàrá Dàda, ó kan ilẹ̀kùn. Dàda sì ṣí ilẹ̀kùn fún un. Dàda ní ẹ káàárọ̀ sà. Ògìdán ní a kú ojúmọ́ o, ṣé o sùn dáadáa? Dàda ní bẹ́ẹ̀ ni sà, ẹ̀yin ńkọ́? Ògìdán ní n ò sùn rárá. Fáìlì yìí òun ni mò ń yẹ̀wò ní gbogbo òru. Mo ti yẹ̀ ẹ́ wò tán. Mo fẹ́ kí ìwọ náà yẹ̀ ẹ́ wò. Bí o bá sì ti parí pẹ̀lú rẹ̀, kí o lọ gbé e fún Jíbádé ní yàrá rẹ̀ kí òun náà yẹ̀ ẹ́ wò. Dàda ní kò burú ọ̀gá. Dàda gba fáìlì náà lọ́wọ́ Ògìdán. Ògìdán ní mo fẹ́ kí ẹ ṣe ní kánkán tí o lè wúre ni o, nítorí pé àfọwọ́fọnná kò gbọdọ̀ dúró parí ìjà fẹ́nikẹ́ni. Bí ó bá di aago kan ọ̀sán òní ni ìwádìí yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu. Dàda ní ó dáa bẹ́ẹ̀. Ògìdán ní jẹ́ kí èmi lọ rẹjú díẹ̀ kí aago kan tó lù. Ọ̀dọ̀ Káyọ̀dé òní a ó ti bẹ̀rẹ̀ ìwádìí wa. Dàda ní ìyẹn dára sà. Ògìdán padà sí yàrá rẹ̀. Dàda sì pa ilẹ̀kùn dé. Iná bo ìtàgé. Apá karùn-ún ìran kẹrin òun ni mo wà. Ògìdán, Dàda àti Jíbádé wọ́n ń dúró de Káyọ̀dé nínú yàrá kékeré kan báyìí ní ọgbà ẹ̀wọ̀n ní Ìkòyí. Dàda àti Jíbádé wà lórí ìjókòó. Àga méjì kan báyìí tó kọjú sí ara wọn. Ó wà ní òfìfo. Dájúdájú, àga tí Ògìdán àti Káyọ̀dé ni. Ògìdán náà ró dúró. Ó fẹ̀yìntì sí ara ògiri. Bẹ́ẹ̀ ló kẹ́sẹ̀ ọ̀tún kò sí ẹ̀yìn tí àtẹ́lẹsẹ̀ rẹ̀ sì wà lára ògiri. Ó ń fi ọwọ́ ọ̀tún ra ètè ìsàlẹ̀ jógíjógí bíi pé ó ń hun. Ilẹ̀kùn yàrá tí wọ́n wà ó ṣí pìrí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú yàrá náà wọ́n sáré wo ẹnu ọ̀nà. Wọ́dà kan àti Káyọ̀dé sì wọlé. Ẹsẹ̀kẹsẹ̀ tí Káyọ̀dé jókòó sórí ọ̀kan nínú àwọn àga méjì tó kọjú sí ara wọn, òní wọ́dà náà jáde lọ padà ní tirẹ̀. Ògìdán kúrò lára ògiri tó wà,
ó sì jókòó sí iwájú Káyọ̀dé. Ó wo Káyọ̀dé roro fún ìgbà díẹ̀. Ó ní, ìwọ ni Káyọ̀dé Pópóọlá? Káyọ̀dé ní, bẹ́ẹ̀ ni sà. Ògìdán ni orúkọ mi. Dàda nìyí. Jíbádé sì ni ẹnìkẹta yìí ń jẹ́. Àwa ni a wá ṣe ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ọ́. Mo mọ̀ pé o ti gbọ́ nípa wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Káyọ̀dé ní, wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ pé ẹ̀ ń bọ̀ sà, ẹ káàbọ̀. Ògìdán ní, o ṣé. Dàda sọ ohun tí mo kórìíra jù fún Káyọ̀dé kó má bàa kó sí páńpẹ́ mi, nítorí pé Ṣàngó ni mí o. Bí mo bá ń bínú, n ò máa là. Dàda súnmọ́ Káyọ̀dé. Ó ní, bí ọ̀gá bá ti ń bi ọ́ ní ìbéèrè, ò ní kí o máa dáhùn. Má sì fi tọ́rọ́ má fi lẹ kọ́bọ̀ lójú fún wa. Ọ̀gá kórìíra irọ́ ju májèlé olóró lọ. Ògìdán ní, Jíbádé sọ irú àrà tí mo lè fi onírọ́ dá fún un. Jíbádé náà súnmọ́ Káyọ̀dé. Ó ní, ọ̀gá kì í fi orí jin onírọ́. Bí ọwọ́ ọ̀gá bá tẹ onírọ́ tán, onírọ́ náà yóò máa bẹ̀bẹ̀ fún ikú pé kó wá pa òun ni. Káyọ̀dé dá itọ́ mi lódìlódì. Òógùn akọ bò ó. Ògìdán fi ọwọ́ ọ̀tún rún iwájú orí rẹ̀ pọ̀. Ó dákẹ́ fún ìgbà díẹ̀. Ó ní, ṣé o lo egbòogi olóró rí àbí o ò lò ó rí? Káyọ̀dé ní, n ò lo egbòogi olóró rí sà. Ògìdán ní, ibo ni egbòogi olóró tí wọ́n ní wọ́n bá lápò rẹ̀ ti wá wá? Kò yé mi sà. Ògìdán ní, ṣùgbọ́n wọ́n bá egbòogi olóró lápò rẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní, ẹni mélòó ló sọ fún pé òun lọ sí kílọ̀bù lọ́jọ́ tí wọ́n mú ọ? Ẹni méjì ni sà. Tani àti tani? Fẹ́mi àti Dúpẹ́ ni sà. Ògìdán ní, Fẹ́mi ọ̀rẹ́ rẹ àti Dúpẹ́ ìyàwó rẹ? Bẹ́ẹ̀ ni sà. Ta ni ìwọ fura sí nínú àwọn méjèèjì pé ó lè fi egbògi olóró pamọ́ sí ọ lára? Fẹ́mi ni sà. Kí ni ìdí tó fi jẹ́ òun ló fura sí? Ohun méjì pàtàkì ló fà á sà. Ó yá jẹ́ kí n gbọ́. Ìdí àkọ́kọ́ ni pé Fẹ́mi jẹ mí ní owó kan tí mo sì lọ sìn ín ní òkú ọ̀la tí wọ́n wá mú mi. Fẹ́mi ní òun ò tí ì ní owó náà báyìí. Ó sì pèdè kan pé ẹni tí ó gbẹ̀mí yóò gbẹ̀mí. Ògìdán wojú Dàda. Dàda sáré kọ nǹkan sílẹ̀ nínú ìwé tó mú lọ́wọ́. Ògìdán ní, mò ń gbọ́ Káyọ̀dé. Káyọ̀dé ní, èmi ṣàdúró lérí pé mo nílò owó náà dandan, ṣùgbọ́n inú Fẹ́mi ò dùn sí mi ní gbogbo ọjọ́ náà. Ògìdán ní, èló ni owó náà? Mílíọ̀nù 10 náírà ni sà. Ògìdán ní, tẹ̀síwájú, mò ń gbọ́ ẹ. Káyọ̀dé ní, bí a ti ń jáde kúrò ní ilé ìtajà Shoprite tí mo ti lọ sìn ín lówó náà, ó ní apàdé Mojí tí wọ́n tún padà ní èmi ni mo pa yìí ní ìta. A kí ara wa dáadáa. Mojí sì fún mi ní business card rẹ̀. Fẹ́mi ló bá mi gbà á nítorí pé ẹrù wà ní ọwọ́ mi méjèèjì. Fẹ́mi náà ló sì padà fi káàdì náà sí mi ní àpò ìdí tí wọ́n ti bá egbòogi olóró gangan. Ògìdán ní, ṣòkòtò náà ló sì tún padà wọ̀ lọ sí kílọ̀bù ní ọjọ́ kejì? Bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní, ǹjẹ́ o mọ̀ bóyá Fẹ́mi máa ń lo egbòogi olóró tẹ́lẹ̀? Rárá o, n ò rí lọ́wọ́ rẹ̀ rí. Ó dà, ó yá tẹ̀síwájú. Káyọ̀dé ní, ìdí kejì ni pé èmi àti Fẹ́mi a jọ fẹnu kò pé a ó jọ pàdé ní kílọ̀bù náà ní ọjọ́ náà ni, ṣùgbọ́n Fẹ́mi ò padà yọjú mọ́, kò sì pè mí. Ọjọ́ tó pé ọdún kan àti oṣù 6 tí wọ́n ti rán mi lẹ́wọ̀n, òun ni Fẹ́mi ló tó padà yọjú. Ògìdán ní, ibo ló wá sọ wípé òun wà láti ìgbà náà? N ò béèrè o, òun náà ò sì sọ. Ǹjẹ́ Mojí dì mọ́ ọ ní ọjọ́ náà àbí kò dì mọ́ ọ? Káyọ̀dé dákẹ́ lọ díẹ̀ bí ìgbà tó ń gbìyànjú àti rántí nǹkan kan. Ó ní, ó dì mọ́ mi sà. Ògìdán ní, báwo ni Mojí ṣe jẹ́ sí ọ? Káyọ̀dé ní, a jọ lọ sí ilé ìwé gíga ifáfitì ti ìlú Ìbàdàn ni. Ògìdán ní, yàtọ̀ sí ìyẹn ńkọ́? Káyọ̀dé tó dákẹ́ lọ díẹ̀ bíi pé ó sì ń rántí nǹkan kan. Ó ní, kò sí nǹkan kan tó tún pa wá pọ̀ mọ́. Ògìdán dìde nílẹ̀ fú. Ó ké sí wọ́dà kó wá dá Káyọ̀dé padà. Òun àti àwọn Dàda wọ́n sì ń jáde lọ. Bí wọ́n ti ń jáde lọ, òun ni Dàda ní, ọ̀gá, ṣé o ṣàkíyèsí nǹkan kan ni? Ògìdán ní, bíi kíni? Ìṣesí Káyọ̀dé nígbà tó ń dáhùn ìbéèrè tí ẹ bí kẹ́yìn ni sà. Ó fi hàn wípé irọ́ wà nínú ọ̀rọ̀ tó sọ. Ògìdán ní, mo mọ̀ pé irọ́ ló pa. Jíbádé ní, kí ló dé tí ẹ wá kò lójú kí ẹ já irọ́ rẹ̀? Ògìdán ní àwọn àkókò kọ̀ọ̀kan ènìyàn ní láti fojú fo àwọn nǹkan kan tí afurasí tí èèyàn ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò bá ń sọ tàbí tó ṣe.
torí bá méjì kọ́, torí kó lè rò wípé òun ya ọlọ́gbọ́n lójú ara rẹ̀, èyí yóò jẹ́ kó rọrùn fún un láti pa irọ́ mìíràn tí yóò kó bá a. ṣó mọ̀ pé ajíedéjẹ kì í jẹ ẹyọ kan ṣoṣo. Dàdá ní mo tún kọ́ nǹkan kan tuntun míì lónìí. Jíbádé ní àgbà ò ní tán lórílẹ̀ ọ̀gá. Wọ́n wọ inú ọkọ̀ síná, ó sì jáde lọ. Iná bo ìtàgé. Apá karùn-ún, ìran karùn-ún òun ni mo wà báyìí. Ògìdán, Jíbádé àti Dàdá wọ́n jókòó sí iwájú Fẹ́mi ní àgọ́ ọlọ́pàá. Fẹ́mi ń wojú wọn lọ́kọ̀ọ̀kan torí kò rí ẹnìkankan rí nínú wọn. Ògìdán ní òun wò pé o ò rí àwọn ojú yìí rí àbí? Fẹ́mi ní bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní Dàdá nìyí. Jíbádé ní eléyìí ń jẹ́. Ògìdán ní orúkọ mi. Èmi ni ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣiṣẹ́ ìwádìí ẹ̀sùn tí wọ́n fi kan ìwọ àti Káyọ̀dé. Inú Fẹ́mi dùn. Fẹ́mi ní ẹ ṣeun sà. Ògìdán ní irọ́ ni mo kórìíra jùlọ láyé. Fún ìdí èyí, gbogbo tí mo bá bi ọ́, má gbìyànjú láti fẹ̀kọ́ taná fún mi. Fẹ́mi ní mo ti gbọ́ sà. Òdodo ọ̀rọ̀ nìkan òun ni wọ́n ò sọ sà. Ògìdán ní ó dáa bẹ́ẹ̀. Báwo ni Káyọ̀dé ṣe jẹ́ sí ọ? Ọ̀rẹ́ ni wá láti ìgbà ìwé sà. Ẹ jọ lọ sí ilé ìwé gíga kan náà ni àbí? Rárá sà o. Ọgbà ẹlẹ́ranko òun lòún lọ. Ọgbà aládàán òun ni èmi lọ ní tèmi. Jíbádé ní èwo ni ọgbà ẹlẹ́ranko? Èwo ni ọgbà aládàán? Ògìdán wojú Jíbádé. Ó ní University of Ibadan òun ni ọgbà ẹlẹ́ranko. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University nílé Ifẹ̀ òun ni ọgbà aládàán. Jíbádé ní ẹ ṣeun sà. Ògìdán yíjú padà sí Fẹ́mi. Ó ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ilé Ifẹ̀ òun lèmi náà ti ṣetán. Great Ifẹ̀. Fẹ́mi ní great. Inú àwọn méjèèjì dùn. Ògìdán ní ká padà sórí ọ̀rọ̀ wa. Ǹjẹ́ ìkùnsínú kankan wà láàrin ìwà àti Káyọ̀dé ṣáájú àkókò tí wọ́n mú Káyọ̀dé pẹ̀lú egbòogi olóró? Fẹ́mi ní rárá sà o. Ọ̀rẹ́ àti ìgbà èwe òun ni èmi àti Káyọ̀dé. Mo sì mọ ìwà rẹ̀ dáadáa. Òun náà sì mọ ìwà mi. Kí a tó lè bá ara wa jà, ọ̀nà yóò jìn. Kódà bí a bá ń jà gan, kì í pẹ́ tí a fi parí rẹ̀. Ìjà tí a jà tó pẹ́ jù, òun náà ló di ọjọ́ kẹta. Ògìdán ní torí pé ó ní ọ̀rọ̀ owó nínú àbí? Fẹ́mi dákẹ́ lọ díẹ̀. Ó ní rárá o. Èmi àti Káyọ̀dé ò lè jà sí ọ̀rọ̀ owó láéláé. Òótọ́ ni pé ó rí tajé ṣe jù mí lọ, ṣùgbọ́n Ọlọ́run ò dá èmi náà lólòsì. Ògìdán ní ṣùgbọ́n Káyọ̀dé yá ọ ní mílíọ̀nù 10 náírà tó wá béèrè padà lọ́wọ́ ẹ lọ́jọ́ tó kù ọ̀la tí wọ́n mú Káyọ̀dé fún egbòogi olóró. Fẹ́mi ń wòrà èyí bíi pé àṣírí òun tí òun fẹ́ bò ó ti padà tú. Ó fi ọwọ́ họrí kùẹ̀kùẹ̀. Ó ní mo yá owó náà lọ́wọ́ Káyọ̀dé ní tòótọ́. Àsìkò tí mo sì ní wọn ó san owó náà padà kò tíì pé tó fi wá béèrè owó náà padà lọ́wọ́ mi. Ìgbésẹ̀ rẹ̀ náà ó sì bí mi nínú ní tòótọ́. Ògìdán ní ìyẹn ló jẹ́ kó fi egbòogi olóró sínú àpò ṣòkòtò rẹ̀ àbí? Fẹ́mi ní Ọlọ́run ò ní jẹ́. N ò fojú kan egbòogi olóró rí láyé mi, àfi èyí tí mo máa ń wò nínú fíìmù àgbéléwò. Ògìdán ní Káyọ̀dé ní ó yẹ kí ẹ jọ lọ sí klọ́ọ̀bù ní ọjọ́ náà ni, bóyá torí pé o ti mọ ohun tó máa ṣẹlẹ̀ òun ló ṣe yọjú mọ́. Fẹ́mi ní kò rí bẹ́ẹ̀ sà. Ògìdán ní kí ló dé tó fi wá dédé pòórá bí iṣó ní ọjọ́ yìí gangan tí ò sì padà sí Èkó mọ́ tó fi pé ọdún kan àti oṣù 6 lẹ́yìn tí wọ́n ti dájọ́ Káyọ̀dé tán? Fẹ́mi ní iṣẹ́ àgbàṣe kan tí mo ti ń lé láti ọjọ́ tó pẹ́ ní ìpínlẹ̀ Delta òun ni wọ́n dédé pè mí pé ó ti bọ́ sí i. Wọ́n sì ní mo ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n mo ní láti wá bu ọwọ́ lu àwọn ìwé kan lẹ́sẹ̀kẹsẹ̀. Ìdí nìyẹn tí mo fi kúrò ní Èkó ní ọ̀sán ọjọ́ náà. Mo sì pe nọ́mbà Káyọ̀dé kí n lè sọ fún pé n ò ní lè wá sí klọ́ọ̀bù mọ́ ní ọjọ́ náà, ṣùgbọ́n kò gbé ìpè mi. Ògìdán ní kí ló wá ṣẹlẹ̀ tí mo fi gbúrò rẹ̀ mọ́ fún odidi ọdún kan àti oṣù 6? Fẹ́mi ní bí mo ti dé ọ̀hún tí mo bu ọwọ́ lu ìwé tán, ẹsẹ̀kẹsẹ̀ náà òun ni wọ́n gbé owó jáde pé kí n fi bẹ̀rẹ̀ iṣẹ́ náà nítorí àwọn fẹ́ kí iṣẹ́ náà ó tètè parí. Ìdí nìyí tí mo fi rò pé kí n kúkú bẹ̀rẹ̀ iṣẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀. Mo fi Ọlọ́run sí ẹ̀rí pé láàrin oṣù 4 tí mo fi ṣe iṣẹ́ náà, n ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nítorí pé kò sí òpó ìpè kankan tó ṣiṣẹ́ ní àdúgbò ibẹ̀. Ọjọ́ tí mo sì parí iṣẹ́ náà gan-an, òun ni àwọn adigunjalè kan wọ́n wá ṣọṣẹ́ ní àdúgbò náà tí wọ́n sì pa ènìyàn 8.
ọlọ́pàá méjì òun ló wà nínú àwọn mẹ́jọ tí wọ́n pa náà. Ibi tí kó wá ti ń wá ọ̀nà ibi tí ó lè gbà sá lọ, òun ni àwọn ọlọ́pàá ti mú mi, tí wọ́n ní mo wà lára àwọn olè tó wá ṣọṣẹ́ náà. Kódà wọn ò wulẹ̀ gbọ́ àlàyé kankan lẹ́nu mi tí wọ́n fi lọ jù mí sínú àhámọ́. Wọ́n gbàgbé mi síbẹ̀ pátápátá. Ibẹ̀ ni mo ti lò gbogbo ọjọ́ tó kù tí mo lò ní ìpínlẹ̀ Delta. Lẹ́yìn ọdún kan àti oṣù díẹ̀ lọ́wọ́ tó tẹ àwọn adigunjalè tó ṣiṣẹ́ ọ̀hún, wọ́n sì sọ pé n ò sí lára àwọn. Ìgbà náà òun ni wọ́n tó dá mi sílẹ̀ tí mo sì padà sí ìlú Èkó. Ògìdán ní, ǹjẹ́ o mọ Mojí Ajíṣefínní? Fẹ́mi ní, mo ti ṣe alábàápàdé rẹ̀ rí lẹ́ẹ̀kan. Níbo lo ti pàdé rẹ̀? Èmi àti Káyọ̀dé la pàdé rẹ̀ ní Shoprite tó wà ní Adẹ́rìn Ògúnsànyà ní Sùúrùlérè. Ògìdán ní, báwo ló ṣe jẹ́ sí Káyọ̀dé? Fẹ́mi ní, wọ́n jọ lọ sí ilé ìwé gíga yunifásitì ti ìlú Ìbàdàn ni. Yàtọ̀ sí ìyẹn ńkọ́? Fẹ́mi wò rárá, ó ní wọ́n ti fẹ́ ara wọn rí. Ògìdán wojú Dàda forí sọ fún Ògìdán pé òun ti ṣe àkọsílẹ̀ rẹ̀. Ògìdán ní, báwo ni ìwọ ṣe mọ̀? Fẹ́mi rẹ́rìn-ín, ó ní kò sí ìfun tó wà nínú òròmọdìẹ tí àwòdì ò mọ̀. Ojú tí Káyọ̀dé fi ń wo Mojí lọ́jọ́ náà òun ló jẹ́ kí n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé wọ́n ti fẹ́ ara wọn rí. Bí Mojí ṣe lọ tán lọ́jọ́ náà, òun ni Káyọ̀dé tó ń bi mí pé n ò tiẹ̀ béèrè bí Mojí ṣe jẹ́. Mo mọ ibi tí ó ń bá ọ̀rọ̀ lọ, ṣùgbọ́n n ò fún láàyè nítorí pé mo fẹ́ kó mọ̀ wípé àdéhùn tó yẹ lórí owó tó yá mi kò dáa tó, mo sì ń bínú sí i. Káyọ̀dé padà tọrọ àforíjì lẹ́yìn tí a dé inú ọkọ̀ ní ìta. Lẹ́yìn náà òun ló sì wá sọ fún mi pé ọdún 4 tí òun lò ní Ifáfitì ni òun àti Mojí ni àwọn fi fẹ́ ara àwọn. Ògìdán ní, ǹjẹ́ ó ṣàlàyé ohun tó wá pín àwọn méjèèjì níyà? Fẹ́mi ní, ó ní àti ìgbà tí àwọn ti kúrò lọ́gbà, ó ní àwọn ò ti ní orí ọ̀fẹ́ láti ríra tàbí bá ara àwọn sọ̀rọ̀ mọ́, àfi ọjọ́ tí wọ́n tó jọ pàdé ní Shoprite yẹn. Ògìdán ní, ìwọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìmùlẹ̀ Káyọ̀dé, ǹjẹ́ bí ààyè rẹ̀ bá tún padà yọ fún Káyọ̀dé, ṣé ó lè bá Mojí ní àjọṣepọ̀? Fẹ́mi dákẹ́ lọ gbárí, bẹ́ẹ̀ ló ń ṣẹ́jú léraléra. Ògìdán mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé bí òun ò bá tètè sọ̀rọ̀, irọ́ ni Fẹ́mi fẹ́ pa fún òun. Ògìdán ní, ronú dáadáa kí o tó fèsì o Fẹ́mi, nítorí pé n ò ní fẹ́ kó o parọ́. Bí o bá parọ́, n ó padà mọ̀, ìjìyà rẹ kò sì ní kéré. Fẹ́mi ní, bẹ́ẹ̀ ni sà, bí Káyọ̀dé bá rí àǹfààní rẹ̀ yóò bá Mojí ní àjọṣepọ̀ dáadáa. Ìdí ni wípé ó sọ ní ọjọ́ náà bí òun ti máa ń gbádùn Mojí tó nígbà tí àwọn bá jọ ń múfẹ̀ẹ́ lásìkò tí àwọn wà nínú ọgbà. Ó ní kò sí irú style tí ò sí lọ́wọ́ Mojí. Ó sì sọ ní ọjọ́ náà pé òun yóò tún gbìyànjú rẹ̀ wò láìpẹ́ bí ààyè rẹ̀ bá yọ. Ó ní ojú tó ti mọni rí kò sáà lè sọ wípé òun ò mọni mọ́. Mo kì í nílọ̀ lọ́jọ́ náà pé kó mú irú èrò bẹ́ẹ̀ kúrò lọ́kàn nítorí pé Mojí ti lọ́kọ báyìí, ó sì ti bímọ. Ohun àtijọ́ ti kọjá lọ, ṣùgbọ́n inú Káyọ̀dé le. Ohun tó bá ti ní òun yóò ṣe, òun ni yóò ṣe. Ògìdán ní, bóyá inú líle ọ̀hún òun ló jẹ́ kó ṣekú pa Mojí. Fẹ́mi ní, rárá o, inú líle bẹ́ẹ̀ kọ́ ni mò ń wí o. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé Káyọ̀dé ní agídí. Káyọ̀dé ò lè pa adìyẹ lásán ká tó wá sọ ti odidi ènìyàn. Káyọ̀dé kọ́ ló pa Mojí. Ògìdán ní, bó bá wá ṣèèṣì ńkọ́? Fẹ́mi wo Ògìdán róró, kò wí nǹkan kan mọ́. Ògìdán ní, o ṣeun Fẹ́mi, a ó tún máa kàn sí ọ. Ògìdán dìde, ó gba ìwé àti gègé lọ́wọ́ Dàda. Ó já abala kan lára ìwé náà, ó sì ná òun àti gègé sí Fẹ́mi. Ó ní, bá mi kọ account number àti orúkọ báǹkì ẹ sínú ìwé yìí. Fẹ́mi gba ìwé àti gègé, ó sì kọ account number rẹ̀ àti orúkọ báǹkì rẹ̀ sílẹ̀. Ògìdán mú ìwé náà, ó sì gba gègé padà lọ́wọ́ Fẹ́mi. Ó fún Dàda ní ìwé àti gègé padà, ó sì ná ìwé tí Fẹ́mi kọ account number rẹ̀ sí Jíbádé. Ó pe ọlọ́pàá tó mú Fẹ́mi wá pé kó wá dá Fẹ́mi padà. Òun, Jíbádé àti Dàda wọ́n sì jáde lọ. Wọ́n ti wọnú ọkọ̀ ní ìta tán kí Ògìdán tó ní, Jíbádé, bí ó bá ti di ní ọ̀la kí o lọ sí báǹkì yẹn kí o ní kí wọ́n bẹ́ẹ̀ tẹ gbogbo owó tó wọ àkáǹtì yẹn láti bí ọdún 2 sẹ́yìn jáde. Jíbádé ní, ọ̀gá, wọn ò ní gbà o nítorí wípé ó lòdì sí òfin.
Ògìdán yíjú sẹ́yìn láti wo Jíbádé níbi tó jókòó sí lẹ́yìn ọkọ̀. Ojú Ògìdán ó ti yí padà, ó sì fi hàn wípé inú ń bí fún èsì tí Jíbádé fọ̀. Jíbádé ò lè gbé pẹ́kẹ́ mọ́. Ògìdán náà wí nǹkan kan tó fi yíjú padà sí iwájú. Dàdá ní, fi káàdì ìdánimọ̀ rẹ hàn wọ́n lọ́hùn-ún. Bí wọn ò bá gbà náà, kí o pè mí kí n bá mánéjà wọn sọ̀rọ̀. Jíbádé ní, mo ti gbọ́. Dàdá sínú ọkọ̀, wọ́n sì jáde lọ. Iná bo ìtàgé. Apá karùn-ún ìran kẹfà òun ni mo wà báyìí. Ọkọ̀ Ògìdán páàkì níwájú iléeṣẹ́ Káyọ̀dé. Ògìdán, Dàdá àti ọkùnrin kan báyìí wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Ọkùnrin náà lọ sí géètì. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì wọlé sínú ọgbà iléeṣẹ́ náà. Ọkùnrin náà pa géètì dé padà, ó sì lọ sílẹ̀kùn tó wọlé sínú ọ́fíìsì náà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì wọlé lọ. Gbogbo inú ọ́fíìsì náà òun ló bu táítáí torí ó ti lé ní ọdún kan tí wọ́n ti ọ́fíìsì náà pa. Ògìdán ní, ibo ni ọ́fíìsì Káyọ̀dé wà bàbá? Ọkùnrin náà na ọwọ́ sí ilẹ̀kùn kan tó wà ní ọ̀kánkán. Ògìdán ní, ẹ bá mi ṣí ilẹ̀kùn bẹ̀ náà. Ọkùnrin náà ṣí ilẹ̀kùn fún wọn. Ògìdán wọnú ọ́fíìsì náà. Ó bẹ̀rẹ̀ sí ní wò káàkiri gbogbo inú ọ́fíìsì ọ̀hún. Ẹ̀ẹ̀kan náà ló tajú pa tó sì rí yẹtí kan nílẹ̀ lábẹ́ àga tí àlejò tó bá wá Káyọ̀dé wá sí ọ́fíìsì máa ń jókòó lé. Bí ó ti bẹ̀rẹ̀ pé kí òun mú òun ló tún rí ẹ̀gbà ọrùn kan lábẹ́ àga náà. Méjèèjì ló ti bu táítáí. Ó fẹ́ ìdọ̀tí tó wà lára méjèèjì dànù. Ó yẹ̀ ẹ́ wò fínífíní, ó sì rí i pé ti obìnrin ni. Ògìdán kó méjèèjì fún Dàdá. Ó kọjú sí ọkùnrin tó ṣílẹ̀kùn fún wọn. Ó ní, bàbá, ọdún mélòó òun ni ẹ ti lò ní ilé iṣẹ́ yìí? Ọkùnrin náà bẹ̀rẹ̀ sí ní sín. Lẹ́yìn náà òun ló tún wúkọ́ kẹ̀hẹ̀kẹ̀hẹ̀. Ó ní, mo ti lo ọdún 4 pẹ̀lú wọn. Ògìdán ní, ó dàbí ẹni pé yàrá yìí ó ń fẹ́ sí yín nímú àbí? Ọkùnrin náà ní, bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní, ẹ jẹ́ kí a jáde síta. Wọ́n pa ilẹ̀kùn dé, wọ́n sì jáde lọ sí ìta. Nígbà tí wọ́n dé ìta, Ògìdán tẹ̀síwájú nínú ìbéèrè rẹ̀. Ó ní, wọ́n ní ẹ̀yin ni ẹ máa ń kẹ́yìn sí ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni sà, torí mo ní láti ti géètì lẹ́yìn tí gbogbo wọn tí wọ́n bá lọlé tán. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ tó rán ọ̀gá yín lẹ́wọ̀n yìí ṣẹlẹ̀, wọ́n ní ẹ̀yin méjèèjì náà òun lẹ kẹ́yìn sí ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni sà. Ǹjẹ́ ẹ rántí bóyá ọ̀gá yín gba àlejò kankan lọ́jọ́ náà tó jẹ́ obìnrin? Adésínà dákẹ́ lọ díẹ̀. Ó gbìyànjú àti rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Adésínà ní, ọmọbìnrin kan báyìí ó wá wọn wá ní ọjọ́ náà. Ògìdán ní, ǹjẹ́ ẹ gbọ́ ariwo kankan láti inú ọ́fíìsì yìí ní gbogbo ìgbà tí obìnrin náà fi wà pẹ̀lú ọ̀gá yín? Rárá ṣá o. Ó tó ìgbà wo kí obìnrin náà tó kúrò ní ibi lọ́jọ́ náà? N ò mọ ìgbà tí obìnrin náà padà lọ sà. Ògìdán ní, ṣùgbọ́n ẹ̀yin lẹ wà lẹ́nu géètì. Báwo lẹ ò ṣe mọ̀ ìgbà tí ọmọbìnrin náà tó jáde padà? Adésínà ní, lẹ́yìn bí 30 ìṣẹ́jú tí ọmọbìnrin náà ti wà ní ibi, òun ni ọ̀gá rán mi níṣẹ́ lọ sí ojú ẹlẹ́gba. Bí mo sì ti ń padà dé, òun ni mo pàdé ọ̀gá lẹ́nu ọ̀nà tí wọ́n ní àwọn ti ń lọ. Wọ́n sì sọ fún mi wípé àwọn méjì kan ń bọ̀ pé kí n fún wọn ní kọ́kọ́rọ́ torí wọ́n fẹ́ gbé nǹkan nínú ilé. Wọ́n ní tí wọ́n bá ṣe ohun tí wọ́n fẹ́ ṣe tán, òun ni kí n tó kúrò ní ibi iṣẹ́ lọ́jọ́ náà. Ògìdán ní, ìyẹn ni pé ẹ ò padà rí ọmọbìnrin àlejò ọ̀gá yín yẹn mọ́? Bẹ́ẹ̀ ni sà. Bóyá àwọn ti lọ ní tiwọn kí n tó padà dé. Ògìdán wojú Dàdá. Dàdá fi orí dáhùn pé òun fi ọkàn bá ìwádìí náà lọ. Ògìdán ní, ǹjẹ́ ẹ fura sí ìṣesí ọ̀gá yín lọ́jọ́ náà nígbà tí ẹ pàdé rẹ̀ lẹ́nu ọ̀nà tó fẹ́ máa lọ, bóyá ó yàtọ̀ sí bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀? Adésínà tó dákẹ́ lọ díẹ̀. Ó gbójú sókè láti rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà dáadáa. Adésínà ní, ara wọn ò lélẹ̀ lọ́jọ́ náà. Ó jọ pé nǹkan kan ń dùn wọ́n lọ́kàn. Wọ́n ń kanra mọ́ mi. Bẹ́ẹ̀ wọn ì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ògìdán ní, ṣé àwọn tí ọ̀gá yín ní kí ẹ dúró dè, ṣé wọ́n wá àbí wọn ò wá? Adésínà ní, wọ́n wá. Wọ́n sì gba kọ́kọ́rọ́ ọ́fíìsì lọ́wọ́ mi. Ògìdán ní, àwọn mélòó ni? Àwọn méjì ní sà. Ọkùnrin sì ni àwọn méjèèjì. Ǹjẹ́ ẹ tẹ̀lé wọn wọnú ọ́fíìsì lọ́jọ́ náà? Rárá o. Èmi ò láṣẹ láti wọ inú ọ́fíìsì rárá, àfi bí ọ̀gá fúnra wọn bá pè mí lókù. Ògìdán ní, ǹjẹ́ ẹ mọ nǹkan tí wọ́n wá gbé ní ọjọ́ náà? Rárá sà.
wọ́n gbé ìdí ọkọ̀ tí wọ́n gbé wá wọ ẹnu ọ̀nà ọ́fíìsì gbágbáágbá, èyí tí kò jẹ́ kí n lè sọ ohun tí wọ́n wá gbé torí ibi tí wọ́n fi ẹlẹ́mọ̀ sọ́sọ́ òun ní sọ. Ògìdán ní ǹjẹ́ bí ẹ bá rí àwọn ọkùnrin méjèèjì náà ẹ lè dá wọn mọ̀. Adésínà ní n ò rò bẹ́ẹ̀, ìdí ni wípé wọ́n fa fìlà bẹtigọ́ọ̀ tí wọ́n dé sórí, wọ́n fà á mọ́ ojú báyìí ni. Ògìdán ní ọkọ̀ tí wọ́n gbé wá ní ọjọ́ náà ńkọ́, ǹjẹ́ bí ẹ bá rí ẹ sì lè dá a mọ̀. Bẹ́ẹ̀ ni sà, ọkọ̀ Sienna aláwọ̀ eérú kan báyìí ni. Ògìdán yọ fóònù rẹ̀ lápò, ó wá àwòrán ọkọ̀ tí wọ́n mú pẹ̀lú àwọn méjì tí wọ́n ní Káyọ̀dé ló rán àwọn níṣẹ́ jáde, ó nà á sí Adésínà. Adésínà ní ọkọ̀ yẹn gangan nìyí sà. Ògìdán gba fóònù rẹ̀ padà. Ògìdán ní ǹjẹ́ ẹ mọ iye òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí? Adésínà ní n ò lè sọ iye wọn ní pàtó, ṣùgbọ́n wọ́n tó 20 níye. Ògìdán ní obìnrin tó ń bẹ nínú wọn tó mélòó? Adésínà ní ǹjẹ́ wọn ò ní tó 10. Ẹ máa bọ̀ nínú ilé, orúkọ gbogbo wọn àti ipò tí kò wá dì mú ó wà lára pátákó. Wọ́n tún padà sí inú ilé, wọ́n sì lọ yẹ pátákó náà wò. Ògìdán rí orúkọ sẹ́kẹ́tìrì àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lára pátákó náà. Ó yọ fóònù, ó sì pe nọ́mbà náà. Sẹ́kẹ́tìrì ní ẹ̀ló. Ògìdán ní ẹ̀ló mà. Ògìdán ní orúkọ mi, ọ̀tẹlẹ̀múyẹ́ sì ni mí. Èmi ni mò ń ṣe iṣẹ́ ìwádìí ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gá yín, ọ̀gbẹ́ni Káyọ̀dé Pópóọlá. Sẹ́kẹ́tìrì ní ókè sà. Ògìdán ní wọ́n ní ẹ̀yin súnmọ́ ọ̀gá dáadáa. Sẹ́kẹ́tìrì ní bẹ́ẹ̀ ni sà. Ǹjẹ́ ọ̀gá ti na ọwọ́ ìfẹ́ sí yín rí tàbí àwọn obìnrin tó kù nínú ilé iṣẹ́ yìí? Sẹ́kẹ́tìrì ní kò sí nǹkan tó jọ ọ́ sà, gbogbo wa òun ni wọ́n mú bí ẹbí wọn. Ògìdán ní ǹjẹ́ ẹ ṣàkíyèsí bóyá wọ́n máa ń na ọwọ́ ìfẹ́ sí àwọn oníbàárà yín tó bá jẹ́ obìnrin? Sẹ́kẹ́tìrì ní ọ̀gá kì í ṣe èèyàn bẹ́ẹ̀ sà, iṣẹ́ wọn òun ló máa mú wọn lọ́kàn ní gbogbo ìgbà. Ògìdán ní ẹ ṣé mo dúpẹ́. Sẹ́kẹ́tìrì ní you are welcome sir. Ògìdán já ìpè náà, wọ́n sì jáde padà. Bí wọ́n ti dé ẹnu ọ̀nà, òun ni Ògìdán ní alàgbà Adésínà, ǹjẹ́ ẹ ṣàkíyèsí ohunkóhun lẹ́yìn tí àwọn ọkùnrin méjì tí ẹ sọ wípé wọ́n wá gbé ẹrù náà tán ní ọjọ́ náà? Adésínà tún ronú lọ díẹ̀, ó ní ohun kan tí mo kàn ṣàkíyèsí ní ọjọ́ náà ni ẹ̀jẹ̀ tí mo rí ní ibi tí ọkọ̀ wọn tó páàkì sí. Ó na ọwọ́ sí ọ̀nà ibẹ̀. Ògìdán ní ẹ̀jẹ̀? Bẹ́ẹ̀ ni sà, bí mo ti rí òun mo sì lọ pọn omi tí mo fi sàn án dànù. Ògìdán wojú dáadáa. Ògìdán ní ẹ ṣeun alàgbà Adésínà, ìgbàkúùgbà tí a bá tún ní ohunkóhun láti bi yín a ó máa kàn sí yín. Adésínà ní kò burú sà. Adésínà ti gbogbo ilẹ̀kùn padà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì padà sínú mọ́tò. Ọkọ̀ síná, wọ́n sì kúrò níbẹ̀. Iná bo ìtàgé. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, eégún aláré. Ògìdán ògbójú ọ̀tẹlẹ̀múyẹ́ tí kásìbí mọ́lé tẹbọtẹbọ. Ẹ wò mí, ẹ jẹ́ mọ́ ṣẹ́ni dédé síbí fún ti sáà yìí. Ibo lọ̀rọ̀ ń lọ? Ta lọ̀daràn tí wọ́n ń wá? Ta ló ń ṣiṣẹ́ bí yìí? Ṣé Káyọ̀dé ni àbí Fẹ́mi àbí ta lọ̀daràn òun gan? Kí lóhun tó ń ṣẹlẹ̀ gangan? Ẹ wò mí, ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni mo mọ̀ pé yóò máa sọ kúlúkúlú sí yín lọ́kàn. Ẹ sì rí ìdáhùn rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń bá ìtàn yìí lọ. Ìtàn tẹ́ gbádùn dáadáa ni. Abíọ́dún lèmi jẹ́, bàbá mi ló ń jọlá wuyì, orí ń fáwọn ẹ̀dọ̀ ń dògbé, òtútù mẹ́ja lálẹ́ odò ẹnìkan ẹ̀kọ́ tuntun mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàláfíà tí mo fi yín lẹ̀ sí lónìí ni wọ́n tún padà máa bá yín láìpẹ́. Ẹ má wá gbàgbé láti subscribe sí YouTube channel mi. Bákan náà, ẹ má gbàgbé láti máa bá mi like kẹ̀sì máa bá mi share àwọn fídíò mi. Lágbára Olódùmarè, adóṣùṣù yìí nìkan ṣayé o, ẹ̀yin náà ò ní nìkan ṣayé. Ó tún dìgbà kan náà.